Àtíkù, Òbí, Amaechi, Sàràkí, Umoke àwọn alátakò Tinubu ń pọ̀ sí i. Ẹni tó bá rántí ìbò abẹ́lé tí ẹgbẹ́ òṣèlú APC dì lọ́jọ́ 8 oṣù kẹfà ọdún 2022 tọ̀hún kò gbọ́dọ̀ gbàgbé orúkọ ọkùnrin kan tí wọ́n ń pè ní Rotimi Amaechi, ọmọ Delta tó ń jẹ́ Rotimi. Kó tilẹ̀ tó dìgbà náà, ta ni yóò pé òun ò gbọ́ orúkọ Amaechi? Ṣebí òun ni gómìnà ìpínlẹ̀ Rivers láàrin ọdún 2007 sí 2015. Kó sì tó dìgbà yẹn, òun ni alága ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Rivers kan náà lábẹ́ Peter Odili láàrin ọdún 1999 sí 2007. Òun gan ni ọ̀gá Nyesom Wike tó ti di egun ẹja sọ́pọ̀ olóṣèlú lọ́rùn báyìí. Nítorí ẹ̀ ni kò ṣe sẹ́ni tí ò mọ̀ Amaechi. Béèyàn bá sì fẹ́ gbàgbé, òun ní ọ̀kan pàtàkì nínú àwọn tó dúró lẹ́yìn Muhammadu Buhari lásìkò tí wọ́n ń dìbò abẹ́lé APC láti mọ ẹni tí yóò dupò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn lọ́jọ́ 11 oṣù kejìlá ọdún 2014. Nígbà tí Àtíkù Abubakar gbé owó dọ́là dé tó fẹ́ máa ṣe làwùlàwù tó sì ń lo bùgá fún gbogbo àwọn tí wọ́n jọ ń dupò yìí, Amaechi yìí ló kó dọ́là tó pọ̀ ju ti Àtíkù jáde tó sì fi sí apá ọkùnrin Tùràkì Adámáwá náà. Ó ní Buhari bá fi wọlé. Nítorí eléyìí, láti bẹ̀rẹ̀ ìjọba Buhari títí ìparí fi súnmọ́lé wọ́n jọ wà níbẹ̀ ni. Òun ni mínísítà fún ètò ìgbòkègbodò ọkọ̀. Òun lẹni tó kó àwọn rélùwéè tó ṣiṣẹ́ oṣù mẹ́ta tó bẹ̀rẹ̀ sí dákú lẹ́yìn oṣù mẹ́ta wọ̀lú. Àmọ́ tó ń sọ fún gbogbo ayé pé kò sí ohun tó ṣe rélùwéè náà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀ sọ pé àwọn àlòkù rélùwéè ni Amaechi kùn lọ́dà. Inú Buhari dùn ṣẹ̀kẹ̀ nígbà tó rí wọn ni. Nígbà tí ọ̀rọ̀ tiẹ̀ fẹ́ dàbí ìjà tí àwọn kan fẹ́ máa gbé mú tí wọ́n fẹ́ mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ, ìyàwó Buhari fúnra ẹ̀ Aisha ló jáde tó ní gbogbo àwọn tí wọ́n ń sáré lẹ́yìn ọkọ òun lẹ́yìn tó di ààrẹ yìí, òun ò mọ̀ wọ́n láti ìgbà tí òun ti fẹ́ ọkọ òun níbi ọdún 45 sẹ́yìn o. Àmọ́ òun mọ Tinubu, òun sì mọ Amaechi. Nígbà náà ni gbogbo àwọn tí wọ́n ti ń gba wájú tí wọ́n ń gbẹ̀yìn kùlé láti sọ pé àwọn lọ̀rẹ́ Buhari fẹ̀yìn rìn wọ̀gbẹ́ tí ẹnìkan kò sì gbúrò wọn mọ́. Nígbà náà ló sì hàn sí gbogbo ayé pé nínú àwọn tí wọ́n súnmọ́ Buhari jù, ọ̀kan ni Rotimi Amaechi. Eléyìí náà ló fi ọkàn ẹ̀ balẹ̀ gẹ́gẹ́ bí mínísítà àti gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àwọn Buhari pé kò sí ohun tó ń bọ̀ lókè tílẹ̀ kò gbà mọ́. Lẹ́yìn tí òun ti ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin, tí òun ti ṣe gómìnà, tí òun ti ṣe mínísítà, ipò ààrẹ Nàìjíríà ló kù fóun. Nígbà tí òun sì ti ní ìyàwó Buhari àti Buhari fúnra ẹ̀ lẹ́yìn òun bí alátìlẹ́yìn, kò sí iye èkùrọ́ tó lè dá ọmọ rí ọlọ àti ìyá ẹ̀ dúró mọ́, yóò máa pa wọ́n pín ni. Ìyẹn ló ṣe kọ̀wé fi ipò mínísítà sílẹ̀ lóṣù kẹrin 2022 tó sì jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òun ti ṣe tán láti du ipò ààrẹ. Ọ̀rọ̀ náà kì í ṣe kékeré nínú ẹgbẹ́ APC nígbà náà o. Nítorí àwọn èèyàn ní bí kò bá jẹ́ ó ní ohun tí àjànàkú jẹ tẹ́lẹ̀ ikùn kó lè ṣe ikùn gbé ń tọ́sọ́lọ́dẹ̀. Bí kò bá jẹ́ pé Buhari ti fi ọkùnrin náà lọ́kàn balẹ̀ ni kò lè déédéé fipò mínísítà sílẹ̀ kó lóun ò ṣe mọ́, kó wá jókòó sídìí ìbò tí wọn kò tíì dì kó ní òun lòun yóò ṣe ààrẹ Nàìjíríà dandan. Àyà àwọn èèyàn Tinubu àti ti Yẹmí Ọ̀ṣínbàjò náà já nítorí wọn kò mọ ohun tí Amaechi gbójúlé. Ìjáde ẹ̀ sì yà wọ́n lẹ́nu gan-an. Níṣe ni ọkùnrin náà sì jáde tilétilé lóòótọ́, gbogbo agbára tó ní ló fi jáde. Wọ́n ròyìn pé lálẹ́ ọjọ́ tí wọ́n ń dìbò àwọn APC ní Àbújá nínú oṣù kẹfà 2022 yẹn pé wọ́n ń sọ dọ́là lókò bí ẹni tó ń fọ́n omi inú agbada ni. Kò sì sí olóṣèlú onídọ́là bíi ti Amaechi. Àkọ́kọ́ ni pé àwọn kan ti gbà á, wọ́n sọ fún un pé ẹ̀yìn ẹ̀ ní Buhari wà, kò kàn ní sọ síta ni o. Àwọn yẹn sì ti fìyẹn gba nǹkan lọ́wọ́ ẹ̀ dáadáa. Torí bẹ́ẹ̀ ni kò ṣe rojú owó níná nítorí ẹṣin kì í kọ eré àsárelé. Àmọ́ nígbà tí wọ́n dìbò tí wọ́n kàbò tán, aago lóde adìẹ gbẹ̀yìn. Tinubu ló fà jùlọ hàn gbogbo wọn nítorí tó jẹ́ ìdí bàbá lọ́mọ bá abẹ́. Àtẹ̀kẹ́ àtajá ẹran ìkòkò ní gbogbo wọn. Àmọ́ Amaechi náà ló wà nípò kejì. Èyí fi hàn pé tí kò bá jẹ́ Tinubu ni, tó bá jẹ́ ẹlòmíì ló bá a dupò náà, níṣe ni ìbá tẹnu onítọ̀hún bepo. Ṣùgbọ́n inú ẹ̀ ò dùn rárá pé òun mú ipò kejì. Ó bínú ó sì kanra.
ó rìn jìnnà sí APC fún ìgbà pípẹ́ nítorí ohun tó ṣẹlẹ̀ náà dùn ún. Ó ní àwọn tí òun gbójúlé gan-an ni wọ́n dalẹ̀ òun. Láti ìgbà náà ni kò ti jáde, ẹnìkan kì í gbóhùn ẹ̀, kò sì sẹ́nìkan tó mọ ibi tó wọlẹ̀ sí, ìyẹn níbi tí ọ̀rọ̀ náà ká lára dé. Àfi bó ṣe bẹ́ gìjà jáde lẹ́ẹ̀kan náà, ìyẹn lọ́sẹ̀ tó kọjá yìí ni o, tí orúkọ ẹ̀ sì tún yọ jáde fò. Àwọn ẹgbẹ́ kan ni wọ́n jáde láti ilẹ̀ Haúsá ni wọ́n sì ti jáde wá. Orúkọ tí wọ́n pe ara wọn ní League of Northern Democrats. Àwọn alágbára nídìí òṣèlú ilẹ̀ Haúsá ni wọ́n kún inú ẹgbẹ́ náà fọ́fọ́. Ọkùnrin kan, Dókítà Umaru Ado, ló kó gbogbo wọn jọ. Àmọ́ yàtọ̀ sí pé wọ́n jẹ́ olóṣèlú gidi, kìnní kan wà tó pa wọ́n pọ̀. Ìyẹn náà ni pé ọ̀tá àti alátakò Tinubu ni wọ́n fẹ́ jẹ́. Ìdí ni pé ohun tí wọ́n torí ẹ̀ péjọ ni pé kí àwọn darapọ̀ mọ́ gbogbo àwọn alátakò Tinubu tó kù, tí kò bá sì ṣeé ṣe kí àwọn dá ẹgbẹ́ òṣèlú alátakò tàwọn sílẹ̀, kí àwọn jọ wá fa kinní náà. Ó sì jọ pé ọ̀rọ̀ tí àwọn El-Rufai ti sọ tẹ́lẹ̀ pé àwọn fẹ́ lé Tinubu padà sékòó wà nínú ohun tí wọ́n torí ẹ̀ kó ara wọn jọ. Níbi tí ọ̀rọ̀ náà ti wá kọ Amechi rèé o. Gẹ́gẹ́ bí a ti wí tẹ́lẹ̀, Amechi lẹni tó wà nípò kejì níbi ìbò abẹ́lé tí APC dì níjọ́sí. Láti ìgbà náà nínú ẹ̀ kò sì ti dùn, tó ní wọ́n dalẹ̀ òun ni. Ní àsìkò tí a wà yìí, bí ẹnìkan bá ní òun fẹ́ kojú Tinubu lásìkò ìbò tó máa wáyé ní 2027, tí tọ̀hún kò bá fẹ́ tan ara rẹ̀ jẹ, àfi kí ẹni náà jẹ́ ẹni tó wá láti apá gúúsù, ìyẹn south, kò lè jẹ́ ẹni tó wá láti apá àríwá, ìyẹn north. Ohun tí àwọn olóṣèlú ilẹ̀ Haúsá wọ̀nyí ṣe kó ara wọn jọ rèé. Ó sì ṣeé ṣe kó jẹ́ pẹ̀lú àmọ̀tẹ́lẹ̀ Rotimi Amechi ni. Torí lóòótọ́ ni gómìnà ìpínlẹ̀ Kánò tẹ́lẹ̀ Ibrahim Shekarau wà níbẹ̀, ìyẹn ní ìpàdé wọn. Síbẹ̀ Amechi àti gómìnà ìpínlẹ̀ Cross Rivers tẹ́lẹ̀ Liel Imoke ni wọ́n fa iṣẹ́ ńlá náà lé lọ́wọ́. Iṣẹ́ tí wọ́n fi lé wọn lọ́wọ́ náà ni láti lọ wo àwọn olóṣèlú tí wọ́n jọ ń ṣe pọ̀ láti tako Tinubu yìí, ìyẹn Àtíkù àtàwọn ọmọ ogun ẹ̀, tí wọ́n wò ó bóyá inú ẹgbẹ́ wọn ni àwọn yóò darapọ̀ mọ́ ni, àbí kí àwọn lọ dá ẹgbẹ́ òṣèlú tiwọn sílẹ̀ tí wọn yóò fi lè ṣe ohun tí wọ́n fẹ́ ṣe gan-an. Ànùmọ̀ kan kì í fi ọwọ́ ẹ̀ nulẹ̀, ẹnu ni yóò fi sí i. Bí wọ́n bá wá ẹgbẹ́ alátakò náà tán, tàbí tí wọ́n bá dá a sílẹ̀, ẹni tí yóò du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ wọn náà ní Rotimi Amechi. Ìyẹn kò ní wá ń wí nínú. Àti pé gbogbo àwọn olóṣèlú ilẹ̀ Haúsá àti àwọn tí wọ́n wà níbi ìpàdé náà, àwọn tí wọ́n kórìíra Tinubu àti ìjọba rẹ̀ ni. Àwọn tí wọ́n sì ti ń pariwo ìṣínípò ìjọba náà ni. Bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó dùn mọ́ Rotimi Amechi nínú ju kí òun padà wá gbàjọba lọ́wọ́ Tinubu lọ. Torí ọ̀rọ̀ náà yóò wá dàbí oró àkọ́dá tí kò dàbí oró àdágbẹ̀yìn ni. Nígbà tó jẹ́ gbogbo èrò ọkàn Amechi ni pé Tinubu ló ṣe òun pa ní 2022. Bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ń pariwo pé owó tó kù lọ́wọ́ ẹ̀ ló fẹ́ ná dànù. Àwọn tí wọ́n jẹ́ olóṣèlú kò mú ọ̀rọ̀ náà ní kékeré o. Wọ́n ní Rotimi Amechi ti gbilẹ̀ púpọ̀ jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló sì mọ̀wé, ó mọ ohun tó ń ṣe. Wọ́n ní bí àwọn Tinubu tàbí àwọn míì bá fi ojú àná wò kú lórí ọ̀rọ̀ yìí, àfàìmọ̀ kí ẹbọra má bọ́ wọn láṣọ lọ. Bí a bá ti wá mú Amechi àti Imoke pẹ̀lú Shekarau mọ́ àwọn tí wọ́n fẹ́ tako Tinubu, àwọn èèyàn náà ń pọ̀ sí ni o. Lóòótọ́ bí àwọn kan ti gbọ́ pé àwọn èèyàn náà ń kó ara wọn jọ, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í pọ̀fọ̀ tí wọ́n ń sọ wípé igba ọkọ́ igba àdá, tí wọ́n ń bòkè ṣọ̀tẹ̀, tí wọ́n ń bòkè ṣọ̀tá, òkè òjẹ́ òkè òmu, òkè náà ni yóò sì borí ọ̀tàlénírínwó ọkọ́ òun àdá. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé bí ejò kò bá ṣọ́ra ẹ̀, tó bá rọ́wọ́ inú agbo ìjà lọ, bí kò bá kú yóò di aláàbọ̀ ara ni o. Pé bí Tinubu kò bá tètè mọ bí yóò ti sọ̀rọ̀ àwọn alátakò ẹ̀ yìí sí, ohun tó léwu gbáà ni. Òótọ́ sì ni, ọ̀tọ̀ ni àwọn Àtíkù Abubakar, ọ̀tọ̀ ni ti àwọn El-Rufai, ọ̀tọ̀ náà ni ti Peter Obi. Nínú ẹgbẹ́ àwọn PDP sì rèé, Bukola Saraki náà ti jíǹde báyìí. Ó ní gbogbo ohun tó wà nínú PDP lòun yóò yanjú. PDP yóò di tuntun, ẹgbẹ́ àwọn ni yóò sì fa ẹni tí yóò lé Tinubu dànù sílẹ̀. Saraki kò mú ọ̀rọ̀ náà ní kékeré. Bó ti ń lọ sílẹ̀ Ìgbò, bẹ́ẹ̀ ló ń lọ sílẹ̀ Haúsá, tó sì ń pàrọ̀dọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ wọn nílẹ̀ Yorùbá. Àwọn kan sì ti dìde mọ́ nínú PDP pé ibi tó bá ń lọ làwọn ń tẹ̀lé lọ. Lóòótọ́ làwọn kan tí wọ́n jẹ́ ọmọ aṣáájú ń dánu pé gbogbo ohun tí àwọn èèyàn ń rí yẹn kò tó nǹkan kan o, ìhàlẹ̀ lásán ni,
pé ọ̀pá kan ṣoṣo ni Fúlàní yóò fi da igba màálù nígbà tí ọ̀rọ̀ bá dójú ẹ̀. Àwọn míì nínú àwọn ọmọ Tinubu yìí náà ló tún sọ pé àfi kí àwọn múra o, àwọn tiẹ̀ máa múra ni nítorí ọ̀tá kò gbọ́dọ̀ pọ̀ jù, pàápàá àwọn tá a ti jọ ń jẹ tá a ti jọ ń mu tẹ́lẹ̀ àti àwọn tí wọ́n ti lù lálùkì lẹ́ẹ̀kan. Ká jìnnà séjò tá a bẹ́ lórí, ikú tí yóò pa ni àá jìnnà sí ni. Níbo ni Tinubu yóò wá gbà láàrin àwọn alátakò ẹ̀ yìí o? Ojoojúmọ́ làwọn èèyàn náà máa ń pọ̀ sí i. Ọláyíwọlá Alága ló yẹ àjọṣe tuntun tí àwọn alátakò Tinubu yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.